òkìkí ìyálàjẹ gbogbo distributor àwa lànà àwa lóní àwa ni lọ́jọ́ gbogbo àti bọ́ sílé ńlá àti gbọ̀rẹ̀gẹ̀jì gẹ̀ 135/137 làwà báyìí o. gbà wá ọ̀tún lọ́jọ́ yọ àṣírí fídíò mat màmá òkìkí ìyálàjẹ gbogbo distributor àti gbọ̀rẹ̀gẹ̀jìgẹ̀ àti bọ́sílẹ̀ ńlá báyìí o ọ̀pọ̀ ti sún big time 135/137 Namdesi City Dúmọ̀tà láwà tá a ti ń ta kásẹ̀tì fídíò kásẹ̀tì VCD tàbí DVD sinimá ọlọ́dún gbàgbọ́rọ̀ tó ti pẹ́ old films àtàwọn àjà àbálẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ jáde ní ọ̀chàrà latest bó jẹ́ sinimá Yorùbá bó jẹ́ ti Ìgbò tẹ̀ tí wọ́n káàkiri tẹ̀ ríra ẹ má yà sọ́tún ẹ má yà sósì ẹ má bọ̀ tààràtà lọ́dọ̀ ìyálàjẹ àṣírí fídíò màtí ń Dúmọ̀tà lẹ́yọ̀ retails àti lójú pálí wholesales #1 distributor làṣírí fídíò mat fún gbogbo mákẹ́tà no controversy kò sílẹ̀ ìtẹ́fẹ́ tá ò rí lọ́dọ̀ ìyálàjẹ ẹ̀dínwó pátápátá lọ́jà lọ́dọ̀ àṣírí fídíò mat ẹ gbà bẹ́ẹ̀. 135/137 làwà báyìí o. Justice Kasali. Ó gbé àrí fún ẹlẹ́bi nítorí owó rìbá 40 million naira. Péré! Ó dá ẹjọ́ ikú fún Mr. Okanlao ní on the 10th of the 6th month ọdún tàwa yìí. Ó jẹ̀bi àbí ò jẹ̀bi? Olúwa mo jẹ̀bi. Ẹnu sọ̀hún ó bá sọ pé ò jẹ̀bi. Ẹyin náà ṣe tí kẹ̀yìn sí. Wọ́n ní tí ẹlẹ́bi bá mú ẹ̀bi ẹlẹ́bi pẹ́ lórí ìkúnlẹ̀. Well, lẹ́yìn atótónu àwa olùgbẹ́jọ́ yìí àti àwíjàre ìwé olùjẹ́jọ́, ilé ẹjọ́ yìí dá ẹlẹ́jọ́ ikú. Hey! I love the police! I love the police! I love the police! Ṣé ló dàbí wípé wọn kò ní sá fún mi? Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ilé ọkọ tèmi ni mo wà yìí o ẹ má fi ogun mú mi tí ò bá wọ ẹ padà sílé ọkọ yín lọ́rùn ṣẹ gbọ́. ìyá rẹ̀ mi ẹ sọ fún mi pé mo wá dálé Mọ̀ṣú nìyẹn o nígbà tí mo dẹ̀ máa wá dálé Mọ̀ṣú ni mi ò wálé yín o ilé ẹ̀gbọ́n mi ni mo wá sí ilé Mọ̀ṣú òde kì í ṣàrùn. Bàbá ẹ wo òfin mi rè o ṣe rí lẹ́yìn àwọn aṣọ tí mo ṣàlẹ̀ fún Rẹ̀mílẹ́kún yìí góòlù bàtà tí mo kó lẹ̀ fún mi ò fẹ́ rí ẹ kó wọ̀ mí mọ́ o ó gbọ́dọ̀ lo góòlù mi o. Jésù mi sìn Olúwa mi sìn ọba tí ń pèsè bíbú tí ń pèsè fẹ́yẹ Olúwa mi sìn. Àbí ló ṣokòṣò ni mo bá sọ̀rọ̀ ni ṣọ́jí tì ní. Nígbà tó wá sọ pé o ti ní ìyàwó tiẹ̀ báyìí, Rẹ̀mílẹ́kún ọkàn ìkóòrà rẹ̀ kí wà nìkan tó wá fẹ́ ṣe sí báyìí ṣé ló yẹ kó gbọ́ pé ẹ̀rọ. Bẹ́ẹ̀ ni. Má jẹ́ kí parọ́ kan ẹ̀rù tí o bá ti mọ̀ pé o ò lè ní sùúrù kí parí education mi abẹ́ta kí olúkálùkù jẹ́ orúkọ fàdẹ̀ kí olúkálùkù rìn lọ́tọ̀ọ̀tọ̀. If you happy, you know, clap your hands. If you happy, you know, clap your hands. Brother Joseph tó wọlé ọkọ rẹ̀ nù.
ẹ mọ̀ wulẹ̀ tó fèdè pọ̀ mọ́ ẹ mọ̀ fèdè pọ̀ mọ́ sẹ́rí ṣe mọ̀ pé tí ọba nígbà mo ṣe bẹ́ẹ̀ ṣe sọ̀hún yóò ti máa bá yín di ó ti gbà yín. ọ̀rọ̀ ọlọ́run máa lágbára ẹ̀rọ akẹ́kọ̀ọ́ sùkú pé mo bá yín lọ àjàkú fi tiẹ̀ ṣàánú ẹ bá mi ṣàánú ẹ̀ kọ́ ló dé lórí ọ̀rọ̀. ẹ bá mi sí lọ́rùn sí ẹ̀jẹ̀ kó lọ. ẹ̀jẹ̀ kó lọ. ṣé nǹkan tó wá ń sọ ń sìn ní pé èmi lè fẹ́ lọ fi jẹ́jẹ́. bàbá ta níṣẹ́ wò kó wá wí bàbá ta níṣẹ́ wò kó wá sọ iṣẹ́ òwú mi ọ̀rọ̀ ló wù mí o sinimá tuntun bàbá ta níṣẹ́ wò ó ti jáde Latmos International eléyìí tún dá o. Fúnkẹ́ Akíndélérè in a state of dilemma nínú sinimá tuntun bàbá Taníṣẹ́wù ọ̀rọ̀ tó ṣàkàlàmàgbà tó fi dẹ́kun ẹ̀rí ó ṣe gbólógbó wo nkókó mórí ẹ̀yìn gbáwèrè ń wò gbáwèrè ó wá di kónkó jábẹ́lẹ́ kálukú ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ sinimá tuntun bàbá Taníṣẹ́wù Délé Ògúnní pẹ̀lú producer Abèlàrin ló director starring Fúnkẹ́ Akíndélé Fẹ́mi Adébáyọ̀ Yínká Quadri Táíwò Hassan Ògògó Ìyá Rainbow Jídé Kòsọ́kọ́ Yétúndé Wùmí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sinimá tuntun bàbá Taníṣẹ́wù lórí VCD àti DVD ni o marketed and distributed by Latmos Films Nigeria Limited 121 Namida City Dumata Iko telephone 003-359-5293 sinimá tuntun bàbá Taníṣẹ́wù you can't afford to miss it grab your copy and be glad you did. òyìnfì ọ̀làfì ìgigi lẹ́gẹ̀lẹ́gẹ̀ tí kì í jẹ́ kọ́mọdé rojú ṣayé ẹ̀ ǹjẹ́ ìwọ kórìbìtì tí ń balẹ̀ aláǹgbá jẹ́ wá lọ bá Simi ọmọ Bọ́láńlé kó wá bá mi balẹ̀ ayé ẹ̀ jẹ́ kó má ṣe nísinmi kí àìsàn kó ṣe títí tó máa fi sílẹ̀ àlàyé wọ̀ kó rí bẹ́ẹ̀ kó sì ṣe bẹ́ẹ̀. ó tiẹ̀ dá ó dàbí ẹni pé ibi ìní ìrìn àjò ìfẹ́ yìí ló máa dé dúró. kí nìyẹn mi. ìyẹn já sí wípé a ní lè fẹ́ ra. Bánjí kí ló dé kí ló lè tó yìí. ṣé bí ìyá tó bí ẹni yẹn. Bánjí bọ̀ nǹkan tó ṣe mọ́ mi lè ṣe anybody. láyé ọlọ́run ní jẹ́ kó ṣe anybody. a ti lọ sí hospital wọn láwọn ọ̀rẹ́ kan tó ṣe yín níbo ni mo fẹ́ gbà báyìí kí ni mo fẹ́ ṣe máa mi. àìsàn tí ń ṣe yìí góńgó orí ẹ̀mí rẹ̀ ló wà tá a bá sì rí ìyá rẹ̀ àfàìmọ̀ kọ́ mọ́ bá rìn. Mami kí ló dé? Mami. Mami. Simi Ìfẹ́. ẹ já lọ. Simi. Mami. Inú igbó mà lélẹ́yìí. Bẹ́ẹ̀ ni inú igbó ni àmọ́ ṣe ríbi tí mò ń mú yín lọ yìí ibẹ̀ náà ti máa tọ́jú yín tára yín máa yá gágá. Mami mo ti gbàgbé fóònù mi àti báàgì sínú mọ́tò ẹ jẹ́ kí n sáré mu wá mi ní pẹ́ṣẹ́ gbọ́n. Come in. Page it. Okay. All right. One I want to. In that case, pé Mọ́tọ́lá fún mi. Mọ́tọ́lá ò tí ì dé sá. Kò tí ì dé àbí ó jáde. Ẹ sà ṣe ilé ẹjọ́ mẹ́ta yìí tí Mọ́tọ́lá bá ti wá sí ibi iṣẹ́ tó bá ti lò bí 30 minutes báyìí sí 1 hour ó ń padà lọ́n ti ẹ̀ nìyẹn. Ìyá Mọ́tọ́lá. Bẹ́ẹ̀ ni sà. 30 minutes 1 hour. Ẹ sà ìgbà mi gan-an kò ń lò tó 30 minutes yẹn ó lè lo 10 minutes nígbà mi tó wá tó ti lọ tó dijọ́ kejì nìyẹn. So kò wá ti jọjú lé ní rárá. In fact kò ṣe òpó máa wá lè nìgan tó ká ló máa wá ní láti wá ní time tó máa wá adé ti padà.